A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Kogi gbọ̀nà àrà yọ lánàá lẹ́yìn àbẹ̀wò sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi tí wọ́n jáwé gbélé-ẹ̀ fún Natasha Akpoti-Uduaghan sí constituency rẹ̀ pẹ̀lú gbogbo ìkìlọ̀ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá lórí ìkórajọ ọ̀pọ̀ èrò public gatherings. Àbẹ̀wò Akpoti-Uduaghan tí ó wáyé láàrin rògbòdìyàn láti ọ̀dọ̀ ẹgbẹ́ alátakò àti àwọn aláṣẹ wáyé lẹ́yìn tí ó ṣe ẹ̀sùn ìgbìyànjú àti ṣekúpa ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio àti gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo kọ̀rọ̀ ojú sí aṣòfin yìí gidigidi bí wọ́n ti fi ẹ̀sùn kàn án wípé ó tàpá sí òfin, ó túbọ̀ bu epo sí iná fàákájà òṣèlú tó ń jó ràìnràìn. Pẹ̀lú gbogbo ìkìlọ̀, Akpoti-Uduaghan dé sí ìlú rẹ̀ ní Òkèì sí ọwọ́ ẹbí àti èrò tí wọ́n ti ń retí rẹ̀. Yàtọ̀ sí òfin ìjọba ìpínlẹ̀, bákan náà ni alága ìjọba ìbílẹ̀ Òkèì náà pàṣẹ kónílé-ó-gbélé curfew, ṣùgbọ́n gbogbo rẹ̀ ni Akpoti-Uduaghan ṣẹnugbálágún sí tí ó fi ṣe àgbékalẹ̀ ìpadàbọ̀ rẹ̀ sílé láti wá ṣe ayẹyẹ ìtúnu ààwẹ̀ pẹ̀lú àwọn ará constituency rẹ̀. Síwájú àkókò yìí ni aṣòfin yìí ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n mú Akpabio àti Ododo títí kan aṣíwájú rẹ̀ Yahaya Bello bí ìkọlù tàbí ohunkóhun bá ṣẹlẹ̀ sí i tàbí àwọn alátìlẹyìn rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni aṣòfin kọ sí wípé "Ẹ̀yin ará mi láti gbùngbùn Kogi, mi ò lè dúró láti wá ṣe ayẹyẹ ìtúnu ààwẹ̀ onírọ̀rùn lónìí, ṣùgbọ́n bí ìkọlù kankan bá wáyé, kí ọmọ orílẹ̀-èdè mú gómìnà Ododo, Yahaya Bello àti Akpabio." Akpoti-Uduaghan tí ó dé sí Òkèì láàrin aago 11 òwúrọ̀ pẹ̀lú ọkọ̀ òfurufú Chopper pẹ̀lú ọkọ rẹ̀ Emmanuel Uduaghan ni wọ́n yìn pẹ̀lú àwọn ará constituency tí wọ́n fi ìlù àti ìfọ́n pàdé rẹ̀ pẹ̀lú orin elédè Ìbìrà. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìtàgé, aṣòfin dúpẹ́ lọ́wọ́ wọn bí ó ti ní òun nífẹ̀ẹ́ wọn gidigidi. Ó ní kò sí iye ìdúkookò tí ó lè mú òun pa ẹnu mọ́ lórí ìdájọ́ òdodo tí òun béèrè fún. Sínétọ̀ tẹ̀síwájú wípé Sínátọ̀ Àsukò wá Yahaya Bello lọ ilé ìtura Hilton níbi tí ìpàdé ti wáyé lọ́nà méjì. Ó ní kí ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ fún pàṣípààrọ̀ rẹ̀ recall process wípé òun á ṣe àtìlẹ́yìn fún un. Owó sì pààrọ̀ ọwọ́ ní alẹ́ ọjọ́ náà. Níbi ìpàdé kejì ni ó ti ní kí ó gbìyànjú àti pa òun, wípé kí ó má pa òun ní Àbújá ṣùgbọ́n ní ìlú rẹ̀ ní ilẹ̀ Ìbìrà. Ó ní òun kò sọ èyí fún àwọn agbófinró ṣùgbọ́n òun fi tó àwọn iléeṣẹ́ ìròyìn létí kí wọ́n mọ èrò wọn sí i kí wọ́n sì gbé e síta ní kíákíá. Lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń wá ìrọ́pò rẹ̀, ó ní iṣẹ́ àwọn ẹgbẹ́ alátakò APC ni èyí jẹ́, pẹ̀lú àdàmọ̀dì orúkọ àti àdírẹ́sì tí kò ṣeé tọpinpin tí wọ́n ṣe àgbékalẹ̀ fún àjọ elétò ìdìbò INEC. Ó wá ké sí INEC kí wọ́n ṣàlàyé bí wọ́n ṣe rí orúkọ 250,000 ṣàjọ láàrin ọjọ́ méjì pẹ̀lú àgbékalẹ̀ ìwé ẹ̀dùn tí wọ́n bu ọwọ́ lù tako sínétọ̀ tó ń ṣe ojúṣe rẹ̀. Akpoti-Uduaghan ní wọ́n wá láti wá fi ìrónilágbára awúrúju bo àwọn obìnrin wọn lójú, gba PVC wọn, lo àǹfààní wípé wọn kò kàwé ṣùgbọ́n òun mọ̀ wípé wọn kò lè ṣe àṣeyọrí pẹ̀lú ìpètepèrò wọn lórí wípé wọn kò gbọdọ̀ ṣe ìwọ́de. Sínétọ̀ yìí ní obìnrin Ìbìrà ni òun jẹ́, ilẹ̀ òun ni èyí, òun ni ọmọ bíbí olóògbé Jimoh Abdul Akpoti, òun mọ ibi tí òun ti ṣẹ̀ wá, òun kì í ṣe ọmọ àlè, òun kò sì bẹ̀rù ẹnikẹ́ni. Gbogbo yín ni ẹ mọ̀ wípé ibí lòun dàgbà sí, níbo ni òun ìbá ti rí owó fi gba ọkọ̀ òfurufú bí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ ọkọ rẹ̀ tí ó gbé e wá. Àsìkò yìí kì í ṣe àsìkò fún ìpolongo ìbò, ìkórajọ lásán ni òun ṣe gẹ́gẹ́ bí sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi láti wá ṣe ayẹyẹ ìtúnu ààwẹ̀ pẹ̀lú àwọn ará rẹ̀. Kò sì sí ohun tí ó burú níbẹ̀, òun kò tàpá sí òfin kankan. Nàìjíríà la wà, a sì ní àǹfààní láti kórajọ fún ayẹyẹ.
Lánàá ọjọ́ Ajé ní ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Hùríwà bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ gómìnà ìpínlẹ̀ Kogi àti iléeṣẹ́ ọlọ́pàá Kogi wípé àwọn méjèèjì lo agbára òṣèlú láti fi ṣe ìdáwọ́kọ̀ fún Àpótí Ìdùà láti má ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ará constituency rẹ̀. Nínú àtẹ̀jáde tí alámòjútó Hùríwà Emmanuel Nwubiko bu ọwọ́ lù ni wọ́n ti tọ́ka wípé ọlọ́pàá Kogi lábẹ́ àṣẹ ìjọba ìpínlẹ̀ Kogi mọ̀ọ́mọ̀ ń ṣe àwáwí ìṣòro ààbò láti fi ṣe ìdáwọ́kọ̀ fún àbẹ̀wò Àpótí Ìdùà. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣe àgbékalẹ̀ lábẹ́ òfin ti wá sọ ara wọn di ajá ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n tètè gbé ìgbésẹ̀ láti dá dúró láì ṣègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kankan ju ọmọ orílẹ̀-èdè lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Níbi ìgbìyànjú àti gbálẹ̀-ń-gbàtà ní ẹ̀ka epo, Ààrẹ Bọ́lá Tinubu ti júwe ilé fún ọ̀gá àgbà NNPC Mallam Mele Kolo Kyari àti alága ìgbìmọ̀ board chairman Olóyè Pius Akinyẹlúrẹ̀. Bákan náà ni ààrẹ yọ gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ ìgbìmọ̀ pẹ̀lú Akinyẹlúrẹ̀ àti Kyari tí wọ́n jọ yàn papọ̀ nínú oṣù kọkànlá ọdún 2023. Agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àfihàn ìgbésẹ̀ yìí fáráyé lówùúrọ̀ kùtùkùtù ní Ọjọ́rú. Àtẹ̀jáde náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ ti yan ìgbìmọ̀ ẹlẹ́ni 11 mìíràn bí ó ti fi onímọ̀ ẹ̀rọ Bashir Báyọ̀ Ojúlárí sí ipò ọ̀gá àgbà Group CEO àti Amadu Musa Kida gẹ́gẹ́ bí non-executive chairman. Àtẹ̀jáde náà fi kún un wípé gbogbo ipò tuntun yìí ní iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ lónìí ọjọ́ 2 oṣù kẹrin bí ààrẹ ṣe ń ní ìrètí wípé wọn yóò mú iléeṣẹ́ NNPC gòkè àgbà pẹ̀lú pínpín nínú fífọ epo rọ̀bì láti pèsè 200,000 barrel títí ọdún 2027 kí ó sì wọ 500,000 barrel títí ọdún 2030. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ Tribunal tó ń gbọ́ awuyewuye lórí ẹ̀sùn èsì ìdìbò tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti da ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú Action Alliance (AA) pè tako èsì ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo nù. Níbi ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Wilfred Kpochi darí ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn tí AA pè pẹ̀lú alága gbogbogbò Adékúnlé Rufai ọmọ Ajé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Lára ẹ̀sùn tí wọ́n pè ní wípé àjọ elétò ìdìbò INEC kò fi orúkọ olùdíje du ipò gómìnà sínú orúkọ àwọn tí wọ́n dìbò ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024. Wọ́n ní INEC gba olùdíje tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ kò fà kalẹ̀. Bákan náà ni wọ́n ní yàtọ̀ sí wípé gómìnà Okpebholo kò ní iye ìbò tí ó yẹ kí ó ní, wọ́n ní ètò ìdìbò ọ̀hún tún kún fún oríṣiríṣi ẹ̀sùn màgòmágó. Fún ìdí èyí kí ilé-ẹjọ́ wọ́gi lé e, ṣùgbọ́n tí ìgbìmọ̀ olùdájọ́ kọ̀ jálẹ̀ lónìí Ọjọ́rú. Gbogbo àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ni wọ́n tako alága AA wípé kò ní ẹ̀tọ́ láti pe ẹ̀sùn tako wọn níwọ̀nba ìgbà tí kò ti bá wọn kópa nínú ìdìbò gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Tẹ̀gàntẹ̀gàn ni olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour níbi ìdìbò ọdún 2023 Peter Obi fi gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu. Obi ní Tinubu ń ṣe dáadáa, gbogbo ìlérí tí ó ṣe nígbà ìpolongo ìbò ló ń múṣẹ, pàápàá jùlọ níbi tí ó ti sọ wípé ipasẹ̀ aṣíwájú rẹ̀ ààrẹ àná Muhammadu Buhari ni òun á tọ̀. Níbi ìpolongo ìbò ni Tinubu ti ṣèlérí láti bẹ̀rẹ̀ níbi tí aṣíwájú rẹ̀ parí sí, ṣùgbọ́n tí nǹkan ò sì rọgbọ láti ìgbà náà fún ará ìlú láti ìgbà tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti gbàjọba ní pàápàá jùlọ lórí oúnjẹ. Níbi ìgbàlejò Obi lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lánàá ni ó ti ní Tinubu kò kùnà nínú ìlérí rẹ̀ sí ará ìlú. Ó ní ó ń ṣe dáadáa pẹ̀lú bí ó ṣe tẹ̀síwájú níbi tí Buhari bá a dé, lẹ́ni tí ó bá dọ́là ní 300 sí 400 tí ó ti sọ ọ́ di 1,500. Ẹ rí i wípé ó ń ṣe dáadáa kódà ju bí a ṣe lérò lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
àgbẹ̀ ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta kan Jeremiah Onummeya láti ìlú Usha ní ìjọba ìbílẹ̀ Àgàtú ìpínlẹ̀ Benue ni a gbọ́ wípé ó ṣubú lulẹ̀ ó sì gbabẹ̀ jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn tí àwọn kan kébò sí èké wípé àwọn afurasí darandaran ti ń bọ̀ wá ṣe ìkọlù. Orísun ìròyìn nínú ìlú sọ fún akọ̀ròyìn wípé Onummeya mórílé inú oko rẹ̀ ní ọjọ́ Ajé ọjọ́ 29 oṣù kẹta kí àwọn ọ̀dọ́ kan tó pariwo lójijì "Fúlàní! Fúlàní!" níbi tí ó ti ń gbìyànjú àti sá àsálà fún ẹ̀mí rẹ̀ ni ó ti ṣubú lulẹ̀ tí ó sì kú sójú kan náà. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ní wọ́n fi májèlé ṣekú pa 20 màlúù ní oko kan nítòsí, ìṣẹ̀lẹ̀ tí ó ti dá ìpòrúru ọkàn sílẹ̀ láàrin ìlú. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lónìí Ọjọ́rú, alága ìjọba ìbílẹ̀ Àgàtú Melvin James fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ẹbí olóògbé. Ó ní ìwádìí àkọ́kọ́ jẹ́rìí sí ọ̀rọ̀ tí ẹbí àti àwọn agbófinró sọ wípé Onummeya ṣubú lulẹ̀ lẹ́yìn tí ó rẹ̀ ẹ́ níbi tí ó ti ń sáré láì rí ohun lé níbi ìgbìyànjú àti mọ kókó ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀. Alága dá lábàá kí wọ́n ṣe àyẹ̀wò autopsy ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ kọ̀, wọ́n ní àwọn ti gba kámú lórí ikú rẹ̀. James wá rọ àwọn olùgbé kí wọ́n dẹ̀yìn nínú ìròyìn ẹlẹ́jẹ̀ tí ó lè mú ìjayà wá nítorí èyí léwu fún àgọ́ ara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.